kí yín ẹ kú dédé àsìkò yìí àsìkò ìpalẹ̀mọ́ fún ọdún kérésìmesì àti ọdún tuntun yóò bá wa láyọ̀ láṣẹ Elédùmarè ara rẹ̀ láfi ṣọdún. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv níbi tí a ti mọ́mọ́ wọn gbogbo arímú ìròyìn wá fún yẹn òrùn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi àjọmọ́ fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Àwa máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rìn kìnìún. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Láti ìpínlẹ̀ Èkó, wọ́n ní kò dín ní àwọn èèyàn méjì tó dolóògbé o níbi tí ọkọ̀ àjàgbé kan eléyìí tó jẹ́ pé ó sọ ìjánu rẹ̀ nù tó ti lọ gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn méjì kan níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lásìkò tí ọkọ̀ ọ̀hún ti ń gbìyànjú láti ya àwọn tí wọ́n gbowó ìwé lọ́wọ́ wọn, àwọn ìwé tí wọ́n máa ń já, àwọn tí wọ́n gbowó rẹ̀ tó ọkọ̀ ń gbìyànjú láti yà wọ́n sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Òun náà ló fi lọ sọ ìjánu rẹ̀ o tó fi lọ kọlu àwọn ọkọ̀ míì eléyìí tó mú kí àwọn èèyàn méjì kan dolóògbé lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí àwọn èèyàn méjì míì tí wọ́n fara pa yánnayànna. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní agbègbè Sẹ̀lẹ̀ bus stop ní Ìta Olúwo ní Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ó ṣẹlẹ̀ ní ọjọ́ ìsinmi ọjọ́ 15 nínú oṣù tí a wà yìí. Kódà ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ tí ń ṣe àkóso ìgbòkègbodò ọkọ̀ lójú pópó yún LASTMA ní ìpínlẹ̀ Èkó, Adébáyọ̀ Taofik, ó fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí làwọn méjì wọ́n dolóògbé. Wọ́n ní àwọn méjì yòókù wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn ìjọba eléyìí tí ń bẹ ní Ìkòròdú. Wọ́n ní ṣe rí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ bá ti má ṣẹlẹ̀, wọ́n ní ṣùgbọ́n ṣe rí dírẹ́bà ọkọ̀ ọ̀hún ń gbìyànjú láti sá fún àwọn tí wọ́n gbowó òwe, àwọn tíkẹ́ẹ̀tì eléyìí tí wọ́n ń já láti gbowó òwe. Wọ́n ní àwọn náà ní ń sá fún o tó fi di pé ó lọ sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tó fi lọ kọlu àwọn ọkọ̀ míì eléyìí tó mú kí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà kó ṣẹlẹ̀. Ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ọlọ́run kó máa ṣọ́ wa ànírìn ìjọ tí ebi ń pọ̀nà. Láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn gangan ni o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà kan òun náà ló mọ̀ tún ṣe bẹ́ẹ̀ ló gbẹnu tán òní bí ó ti búyẹ̀rì ní òru ọjọ́ ìsinmi eléyìí tó kọjá yìí níbi ó sì bà ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá ilé ìtajà tó ń lọ bíi 13 ó bà wọ́n jẹ́ o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà òun náà ló ṣẹlẹ̀ ní ilé ìtajà kan eléyìí tí ń bẹ ní ẹ̀yìn ilé ìfowópamọ́ FCMB eléyìí tí ń bẹ ní Dùgbẹ̀ ní ìlú Ìbàdàn gangan. Wọ́n náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Wọ́n ní nǹkan bíi àwọn ilé ìtajà àwọn ṣọ́ọ̀bù bíi 17 wọ́n náà ní iná ọ̀hún tó ti ṣọṣẹ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá òun náà ní iná ọ̀hún tó sì bàjẹ́. Wọ́n ní kódà oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣẹlẹ̀ lọ́tún lósì pàápàá jùlọ ní ìlú Ìbàdàn bó ti jẹ́ pé àti ilé àti àwọn ṣọ́ọ̀bù àtàwọn ilé ìtajà náà yẹ iná ọ̀hún o tó jẹ́ pé yóò dédé ṣẹ́yọ láàrin òru. Kódà ẹni tó jẹ́ agbẹnusọ àti adarí àgbà fún àjọ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ Yẹmí Akínyìnká ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o. Ó ní nǹkan bíi aago 2 ó kọjá ìṣẹ́jú 35 òun náà ni wọ́n pe àwọn o ní òru ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Ó wá ké sí àwọn èèyàn oníṣẹ́ṣe o tó jẹ́ pé iná ọ̀hún látàrí iná ọba eléyìí tó dédé dé ní òjijì ní òru ọjọ́ ọ̀hún náà ló fà á o. Ó wá ké sí àwọn èèyàn pé kí wọ́n máa yọ gbogbo àwọn kan máa pa gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò kan sì máa yọ kò ná tí wọ́n bá ti fẹ́ kúrò láwọn ilé ìtajà wọn. Ó dá nínú ìròyìn míì tó tún gbẹnu tán tí ń bẹ wájú mi báyìí tí ń ṣe kàmíkàmí. Ìròyìn eléyìí wá láti ìpínlẹ̀ Ògùn náà ní Olómọ̀ tún ti lákàkì dáadáa. Ọlọ́run má jà á ṣiṣẹ́ ṣe o, má sì jà á jáde lékú lọ́wọ́. Wọ́n ní bàbá kan ní o tó jẹ́ pé iṣẹ́ tiẹ̀ ní kó máa bá àwọn èèyàn tún ẹ̀rọ amúlétutù yún air condition tí máa bá wọn tún ṣe AC repairer. Náà wọ́n pe bàbá yìí ẹni 60 ọdún 60 years. Wọ́n ní bàbá yìí lásìkò tó wà lẹ́nu iṣẹ́ òòjọ́ rẹ̀ títí ń bẹ́ nìkan gbìyànjú láti fi afẹ́fẹ́ gáàsì sínú ẹ̀rọ amúlétutù rẹ̀. Òun náà ni bàbá yìí ló mọ̀ jábọ̀ látòrí àgàsọ̀ níbi tí ó gbé ń ṣiṣẹ́ ní àdúgbò Adams Àjàkáyé ní Ọ̀làǹbẹ̀ junction ní ọjọ́ Ẹtì ní ọjọ́ 13 nínú oṣù kejìlá tí a wà yìí. Wọ́n ní bàbá yìí wọ́n porúkọ ẹ̀ ní Nájímù ní o. Wọ́n ní níṣe òun náà láti Ìkòròdú ló ti wá tó sì lọ bá ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Abraham Pópóọlá tó lọ bá ṣiṣẹ́ láti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ilé ọ̀hún alájà méjì ni ó sì gbé àgàsọ̀ gbé ti ara ilé ọ̀hún o láti mú kí ó fi gun ilé náà láti mú kó fi gun
ilé lọ síbi tí ẹ̀rọ amúnkan tutù tó ti fẹ́ fi afẹ́fẹ́ gáàsì sínú rẹ̀ tó ti fẹ́ fi sí wà o wọ́n ní ṣùgbọ́n bí tí ń gbé lọ tó sì fa kíní akóló gáàsì kan náà dànù yan sìlẹ́ńdà gáàsì kan ó fà á dání o wọ́n ní ṣùgbọ́n kó tó di pé ó gùn ún dókè náà ló jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ ló yẹ gẹ̀rẹ̀ àtòun àti gáàsì tó fà lọ́wọ́ gbì ńlẹ̀ ní o wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni ó jẹ́ pé arákùnrin tí ò ti mọra wọn tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí ń ṣẹyọ láti orí rẹ̀ wọ́n ní dìgbàdìgbà wọ́n gbé lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n fi gbé délé ìwòsàn kọ́ ẹlẹ́mìí ti gbà á lẹ́nu bàbá Nájímù tí ń bá àwọn èèyàn tún àwọn ẹ̀rọ eléyìí tí múlẹ̀ tutù tí ń bá wọn tún ṣe kódà ní tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ó ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ti wá gbé òkú arákùnrin ọ̀hún o wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba. ọ̀dà màgẹ̀ ìpéǹpéjú ni àlàáfíà àwọn ìròyìn tó gbẹnu tán ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ̀ ṣeun rẹ̀ ṣe ń darapọ̀ mọ́ àìsàn gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv títí gbàtẹ́ tí mo darapọ̀ mọ́ àsọdíkò olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó gbìn lọ́mọ ire àti àánú olówó bá kó mọ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.